kíjì pààrọ̀ ó tún ti dé ajífẹ̀dẹ̀ dámọ̀lẹ́kùn àwọn ṣe kọ́ńtàdígbọ́n pankókì ọkùnrin akọni mìlẹ́ngbẹ́mọ̀sẹ̀ arílọ́kùnrin òjọ́ni lójú àpátápàrà ti para rẹ̀ lájúbà kíjì pààrọ̀ ó tún ti dé o ó yá gbogbo yẹn wá nǹkan fi ìdílé ẹ dákun ẹ fi ìdílé nǹkan ẹ gbádùn ọmọ Ọ̀ṣun àrùbí ọmọ oníbù ẹja kìkì ọ̀kasà. gbogbo àwọn ẹ̀sìn táwa sọ yìí àkójọpọ̀ òfin ni àwọn kan ní wọ́n jókòó tí wọ́n ṣe òfin yẹn àwọn kan ní wọ́n jókòó tí wọ́n ní báyìí láṣẹ máa ṣe báyìí láṣẹ máa ṣe. black men blasphemy ní kẹ́ ẹ pẹ́ pé ìṣẹ̀ṣe ní ẹ̀sìn it is you ìwọ mọ́ndé ló jẹ́ ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe àti àwa ò ṣe é yà àfi tó bá lè yọ ara rẹ kúrò tó bá lè yọ omi àtẹ̀jẹ̀ ara rẹ kúrò ló fi lè yọ ìṣẹ̀ṣe kúrò ní ara rẹ. gbogbo àwọn ọlọ́mọdé pátápátá kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe gbogbo wọn dé bá ìṣẹ̀ṣe ni báyìí là ń ṣe lé wa èèwọ̀ òbí ni lárúbáwá náà sọ bẹ́ẹ̀ àwọn ẹni lànà adá tó wà lè jẹ́ ìlà adá èdè ti lárúbáwá ní arab nìyẹn kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn àbí ó sì ẹ̀sìn. àwọn kan tí wọ́n bá ń kó ìṣẹ̀ṣe tí wọ́n bá kó ọmọ ẹ̀sìn wọ́n ti límìtì ara wọn sí nǹkan kan nìyẹn. ìṣẹ̀ṣe ò ní límìtì ìṣẹ̀ṣe ò ní rules and regulations pé báyìí lè ṣe gbọ́dọ̀ ṣe. àmọ́ nínú ìṣẹ̀ṣe òun ni àwọn nǹkan kan ló ti ń jáde. ìdápẹ̀ ní ẹ̀sìn yẹn ẹ̀ lè tayọ nǹkan yẹn ní tí wọ́n fi lélẹ̀ yẹn òfin tí wọ́n fi lélẹ̀ yẹn ẹ̀ lè tayọ ẹ̀. tẹ́ bá ti tayọ ẹ̀ ti ń tayọ etí ẹ̀sìn yẹn gbé kalẹ̀. so wọ́n gbé ẹ̀sìn yẹn kalẹ̀ láti control mind àwọn èèyàn. DNA ẹ̀jẹ̀ tí bẹ nínú wa ìṣẹ̀ṣe ni. sẹ́yìn kan ló wá program ẹ̀jẹ̀ sínú wa Olódùmarè. olóbi jẹ́ pé ní wọ́n ya DNA títí wa yóò yàtọ̀ sí tàwọn British yóò yàtọ̀ sí tàwọn Arabs yóò yàtọ̀ sí tàwọn India yóò yàtọ̀ sí àwọn Asian àwọn Europeans yóò yàtọ̀ síra wọn. ṣùgbọ́n ìṣẹ̀ṣe èèyàn kan kọ́ ló kó ìṣẹ̀ṣe jọ. ìdáhùn ní ìṣẹ̀ṣe ni ntí abá tí wọ́n ń ṣe nǹkan kan tá a bá tó jẹ́ pé kò sẹ́ni tó lè sọ pé ìbẹ̀rẹ̀ rẹ̀ ni ẹnì kò sí lè mọ òpin ẹ̀. ìyẹn lè mọ òpin ẹ̀sìn wọ́n ẹ̀ lè mọ òpin àṣà àti ṣe ẹ̀ lè mọ òpin ìṣẹ̀ṣe. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ mọ̀jà tójú àṣà mọ́lẹ̀ ń ṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ní bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọdọ̀ kú. ìbálòpọ̀ rẹ̀ ìgbà gbogbo àjọyọ̀ lọ mo ṣe gbọ́mọdé mo ṣe gbà gbàgbà mo kí gbogbo ọmọ káàrọ̀ òjòrè pátá nílé lóko lẹ́yìn òde gbogbo tẹ́tọ́ tí láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tàbí ní ìràpadà ọmọ Yorùbá àtúpàwọ̀ gbọdọ̀ kú ṣàlàfíà nínú bá gbogbo wa mo kí wa ní kíkí tó lọ́lájú wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́. ọmọ bá dé ọlá adé ẹ̀yẹ kíjì pààrọ̀ òun náà ló kọ tèmi èmi amúlẹ̀mí lọ́mọ bíbí wọn nílùú Ọ̀ṣun ọmọ àrùbọ̀ oníbù ẹja kéèké ọ̀kasà nílẹ̀bẹ̀ ọmọ bá lùfà aláyẹmọrẹ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹṣẹ̀lì. kí ni tí àtijọ́ fẹ́ gbé ẹ̀wò lórí ètò fún ti tòní àjọ fẹ́ ṣàlàyé fúnra wa ní tá à ń pè ní ìṣẹ̀ṣe òun àti fẹ́ kájọ sọ̀rọ̀ lé lórí ìṣẹ̀ṣe kí ni jẹ́ ìṣẹ̀ṣe ǹjẹ́ ẹ̀sìn ni ìṣẹ̀ṣe àbí àṣà ń tà ń pè ní ìṣẹ̀ṣe ó jìnnà sí ẹ̀sìn pátápátá ni ẹ jẹ́ kí n mú báyìí kí n kọ́kọ́ ṣàlàyé tán pè ní ẹ̀sìn ń tà ń pè ní ẹ̀sìn religion ó jẹ́ àkójọpọ̀ òfin tí àwọn kan tí wọ́n kó jọ ní àwọn ìgbà kan sí ìgbà kan láti fi ṣe ìdarí ayé àwọn kan. ẹ̀sìn ìdílé tó jẹ́ pé a ní oríṣiríṣi ẹ̀sìn káàkiri àgbáláyé. ẹ̀sìn jáde látara àṣà àti ìṣe àwọn kan àbí kí ní ẹ̀sìn jáde látara ìhùwàsí àwọn kan tí wọ́n wò pé ká
ká fi máa darí ìsẹ̀mí àwọn èèyàn pé òkè o rúùlù báyìí òfin báyìí láti lọ gbélé ayé wa wọ́n wá sọ di ẹ̀sìn. Gbogbo ẹ̀sìn ló ní ìwé wọn, gbogbo ẹ̀sìn ló ní doctrine wọn tí wọ́n tẹ̀lé, ìyẹn ni ìlànà àtẹ̀lé láti ṣe ẹ̀sìn yẹn. Fún àpẹẹrẹ àwọn mùsùlùmí ó ní ìlànà bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn. Tí wọ́n bá fẹ́ kírun kò ní bí wọ́n ṣe ń kírun, tí wọ́n bá fẹ́ gbààwẹ̀ kò ní bí wọ́n ṣe ń gbààwẹ̀, tí wọ́n bá fẹ́ ṣe lé kò ní bí wọ́n ṣe ń ṣe. Wọ́n ẹ̀ṣẹ̀ bí láti hajj láwọn tó lọ hajj ó ní bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn nìyẹn. Àwọn Christian ó ní bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn tiwọn, wọ́n ní àwọn òfin wọn bí wọ́n ṣe ń ṣe ní mọ́sálásí ó yàtọ̀ sí wọ́n ṣe ń ṣe ní church. Bẹ́ẹ̀ ni àwọn ẹ̀sìn míì tó kú káàkiri àgbáláyé. Gbogbo àwọn ẹ̀sìn táwa sọ yìí àkójọpọ̀ òfin ni. Àwọn kan ni wọ́n jókòó tí wọ́n ṣe òfin yẹn, àwọn kan ni wọ́n jókòó tí wọ́n ní báyìí la ṣe máa ṣe, báyìí la ṣe máa ṣe. Ìgbà tí wọ́n sọ lófin yóò dàbí constitution ìlú kan. Nàìjíríà ní ìsìn àní constitution tiwa, Amẹ́ríkà wọ́n ní constitution tiwọn, London wọ́n ní constitution tiwọn. Bí gbogbo ìlú, gbogbo country, gbogbo ìlú láwọn ṣe ní constitution wọn ní àwọn ẹ̀sìn náà ní constitution wọn. Pé constitution báyìí òun ni constitution tí wọ́n tẹ̀lé, ìwé báyìí òfin tó wà bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ tẹ̀lé. Gbọ́dọ̀ tayọ nǹkan yẹn. Ìtàpè ní ẹ̀sìn yẹn lè tayọ nǹkan yẹn. Ní tí wọ́n fi lélẹ̀ yẹn, òfin tí wọ́n fi lélẹ̀ yẹn lè tayọ ẹ̀. Tẹ́ bá ti tayọ ẹ̀ ti ń tayọ tí ẹ̀sìn yẹn gbé kalẹ̀. So wọ́n gbé ẹ̀sìn yẹn kalẹ̀ láti control mind àwọn èèyàn ni, láti control existence àwọn èèyàn. Olóbi jẹ́ pé tẹ́ bá lọ gbogbo religion pátá ó ní àsìkò tí religion kọ̀ọ̀kan bẹ̀rẹ̀, ó ní ìgbà tí ẹ̀sìn bẹ̀rẹ̀, torí pé ó ní àwọn tó dá ẹ̀sìn yẹn sílẹ̀. Bíi Christianity, nígbà tí Jésù ló wọ́n àtàtì Christianity mọ́ Jésù, lẹ́yìn tí Paul tó ṣe creation rẹ̀ látàgbà tí Jésù lọ tán. So tí wọ́n bá sọ Christianity, wọ́n ní Christianity bẹ̀rẹ̀ látara Jésù. Tí wọ́n bá sọ Islam, ó bẹ̀rẹ̀ látara Muhammad. Àwọn méjèèjì ló ní déètì tàbí wọn. Muhammad ló bíríngì ìtànpè ní Islam. Ẹ lọ wo ìtàn kẹlọ́ka history. Muhammad ló bíríngì ìtànpè ní Islam. Gbogbo àwọn prophet tán ló wà ní Bible, gbogbo Quran yẹn kò sẹ́yìn tó bá sí tó ṣe Islam, kò sẹ́yìn tí ó pe ẹ̀sìn rẹ̀ ní Islam. Muhammad nìkan ló pe ẹ̀sìn tó gbé wá ní Islam. Jésù ò pe ẹ̀sìn ní Christianity, torí pé Jésù kò ṣẹ̀sìn nígbà tó wà láyé. Ó wáyé wá bá àwọn èèyàn sọ̀rọ̀ ní gẹ́gẹ́ bó ṣe wà nínú ìtàn. Ìgbà tó lọ tán làwọn èèyàn ń pe Christian ní Christian pé Christ-like, àwọn tí wọ́n ń ṣe bíi Christ, náà ń ṣe bíi Jésù. So àwọn kan ni wọ́n kó jọ. Bẹ́ẹ̀ náà ní Islam àwọn kan ni wọ́n kó jọ. Ṣùgbọ́n ìṣẹ̀ṣe, èèyàn kan kọ́ ló kó ìṣẹ̀ṣe jọ. Ìdánwò ní ìṣẹ̀ṣe ni ìntí abá tí wọ́n ń ṣe, what we make them doing. Ohun tá a bá tí wọ́n ń ṣe láwọn ìgbà kan táwa náà wá ń ṣe é lọ. Ìṣẹ̀ṣe, it is continuous present tense. Ó máa lọ bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe. Yorùbá ló ń pè ní ìṣẹ̀ṣe. Ìran kọ̀ọ̀kan ló ní ìlànà títí wọn bá Elédùmarè ṣe dáhùn. Fún àpẹẹrẹ, níta pé ní ìṣẹ̀ṣe ó ti ń bẹ látijọ́ tí Olódùmarè ti dáyé àti ọ̀run. Òun ni ìṣẹ̀ṣe ti ń bẹ. Èèyàn kan kọ́ ló kó ìṣẹ̀ṣe jọ. Èèyàn kan kọ́ ló sọ pé Yorùbá lẹ́ẹ̀ máa sọ. Èèyàn kan kọ́ ló sọ pé English ní káwọn bíbí ò máa sọ. Èdè báyìí ní káwọn bí ò máa sọ. Chinese ní káwọn China máa sọ. French ní káwọn France ló máa sọ. English ní káwọn United States, àwọn British kan máa sọ. Èèyàn kan kọ́ ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run ti dá bẹ́ẹ̀, Olódùmarè ti dá bẹ́ẹ̀ pé èdè báyìí fún ìran
ìran kọ̀ọ̀kan kan máa sọ. Yorùbá èdè tí àwa ń sọ lẹ́nu wọ́n ti dá mọ́ wa látijọ́ tá a ti bí wa ni, látijọ́ tí a ti create tó lódùmarè ti create ayé, òun ni èdè yìí ti ń bẹ, òun ni àṣà àti ìṣe ti ń bẹ. Àwọn kan wá develop ẹ̀ bọ́n ṣe bí àṣẹ ń wáyé sí bí development civilization ṣe ń wáyé, bẹ́ẹ̀ ni àṣà àti ìṣe náà ń grow sí, ló ń modify sí. Nígbà pé ní ìṣẹ̀ṣe yẹn nǹkan kan tá a bá tó jẹ́ pé kò sẹ́ni tó lè sọ pé ìbẹ̀rẹ̀ rẹ̀ ní ẹnìkan ò sì lè mọ òpin ẹ̀. Ìyẹn lè mọ òpin ẹ̀sìn, bọ́ ẹ̀ lè mọ òpin àṣà àti ìṣe, ẹ̀ lè mọ òpin ìṣẹ̀ṣe. Tẹ́ bá ti ń fi ẹ̀sìn wé ìṣẹ̀ṣe, ẹ ti downgrade ìṣẹ̀ṣe, ẹ ti ń sọ wípé ẹ kìí ṣe ìṣẹ̀ṣe mọ́, torí wípé ìṣẹ̀ṣe ò ní rules and regulation. Àwọn kan tí wọ́n bá ń kó ìṣẹ̀ṣe, tí wọ́n bá kó pọ̀ mọ́ ẹ̀sìn, wọ́n ti límìtì ara wọn sí nǹkan kan nìyẹn. Ìṣẹ̀ṣe ò ní limit, ìṣẹ̀ṣe ò ní rules and regulation pé báyìí lè ṣe gbọ́dọ̀ ṣe. Àmọ́ nínú ìṣẹ̀ṣe òun ni àwọn nǹkan kan ló ti ń jáde. Àwọn nǹkan kan tó ń jáde yẹn ó dẹ̀bi wọ́n fi ṣe àmì pé nǹkan báyìí lẹ́fì mọ̀ nǹkan báyìí, nǹkan báyìí lẹ́fì mọ̀ nǹkan báyìí. Gẹ́gẹ́ bí mo sọ, Islam nígbà tó bẹ̀rẹ̀ ó ní déètì tó bẹ̀rẹ̀, Christianity ní déètì tó bẹ̀rẹ̀, àwọn ìsìnkú ní déètì tó bẹ̀rẹ̀. Ta ló lè sọ fún mi déètì tí ìṣẹ̀ṣe bẹ̀rẹ̀? Àwọn déètì tí wọ́n dábí Muhammad tó mú Islam wá, àwọn déètì dàbí Jésù tí wọ́n attribute to Christianity mọ́. Ọ̀rúnmìlà tó jẹ́ baba fá, ó nígbà tí òun náà délé ayé, àmọ́ Ifá gẹ́gẹ́gẹ́gẹ́ fún ara rẹ̀, ìṣẹ̀ṣe tá à ń sọ yìí, ẹ wá sọ déètì tí ìṣẹ̀ṣe bẹ̀rẹ̀ fún mi, torí pé Ọ̀rúnmìlà kọ́ ló bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe, Ògún kọ́ ló bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe, Ṣàngó kọ́ ló bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe, Odùduwà òun kọ́ ló bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe. Gbogbo àwọn ọlọ́mọlẹ̀ pátápátá kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe, gbogbo wọn dé bá ìṣẹ̀ṣe ni. Èdè la fi pè ní ìṣẹ̀ṣe. Omi ti ń jẹ́ omi káwọn èèyàn tó dé. Àwọn ewéko ti ń wù káwọn èèyàn tó dé. Ìgbà tí wọ́n dá wọn tọ́lọ́mọdé dáwọn èèyàn sórí àwọn ọlọ́mọlẹ̀ dé ni wọ́n ń wo ìwúlò àwọn ewé kọ̀ọ̀kan yìí. Náà wọ́n já ewé já ìgbélé yẹn lọ́yẹ̀ púpọ̀ yóò di nǹkan báyìí. Ni wọ́n tó mọ ìwúlò àwọn nǹkan yẹn. Kìí ṣe wípé ẹnìkan ló kírètì pé báyìí ni, àmọ́ àwọn yìí wọ́n jẹ́ ká mọ lílò àwọn nǹkan wọ̀nyí. Ifá wọn ọ̀pọ̀ tré àmì Ifá dà pé ní ike, òun lákàlẹ́ fi communicate pẹ̀lú Olódùmarè. Ó ní kankan tí ó mọ̀ jẹ́ link láàrin àwa àti ọba tó dá wa. Òun ni à ń pè ní Ifá ìgẹ́gẹ́gẹ́ fúnra rẹ̀, ohun Olódùmarè títí ń bẹ kí wọ́n tó dá gbogbo orúnmọlẹ̀ ni. Òun ni Ifá ti ń bẹ, torí pé ìdánpè ní Ifá yẹn òun ni ohun Olódùmarè. So ìṣẹ̀ṣe jìnnà sí ẹ̀sìn pátápátá. Bá a ṣe ń jẹun ìṣẹ̀ṣe ni, bá a ṣe ń wọṣọ ìṣẹ̀ṣe ni, bá a ṣe ń rìn ìṣẹ̀ṣe ni, ohun gbogbo tá à ń ṣe ìṣẹ̀ṣe, DNA ẹ̀jẹ̀ tí ń bẹ nínú wa ìṣẹ̀ṣe ni. Sẹ́yìn kan ló wá program ẹ̀jẹ̀ sínú wa Olódùmarè. Olóbi jẹ́ pé tó bá ya DNA títí wa yóò yàtọ̀ sí tàwọn British, yóò yàtọ̀ sí tàwọn Arabs, yóò yàtọ̀ sí tàwọn Indian, yóò yàtọ̀ sí àwọn Asian, àwọn Europeans, yóò yàtọ̀ síra wọn. Torí wípé ìta fi dá ẹnìkọ̀ọ̀kan wá ṣọ̀tọ̀ọ̀tọ̀. Omi ara wa ìṣẹ̀ṣe ni, ẹ̀jẹ̀ tí ń bẹ lára wa ìṣẹ̀ṣe ni, irun orí wa ìṣẹ̀ṣe ni, èékánná wa ìṣẹ̀ṣe ni, ìsọ̀rọ̀ wa ìṣẹ̀ṣe ni, tọ́ǹgì tá a fi ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe ni. So ẹ má mọ attribute ìṣẹ̀ṣe mọ́ ẹ̀sìn, ó jìnnà síra wọn pátápátá ni. Ìṣẹ̀ṣe ti ń bẹ kílẹ̀ ayé kan tó dáyé, ìjọba ti dáyé, òun ìṣẹ̀ṣe ti ń bẹ. Ìtànpè ní ẹ̀sìn ó ní limit, ìṣẹ̀ṣe ò ní limit. So gbogbo ọmọ Yorùbá tó bá sọ ìṣẹ̀ṣe nù, tó sọ àṣà àti iṣẹ́ ẹ̀ nù,
ṣẹ̀ṣe abẹ́ni tí ò bá jẹ oúnjẹ wa òun ni ò sì ṣẹ̀ṣe abẹ́ni tí ò bá wọṣọ Yorùbá òun ni ò sì ṣẹ̀ṣe abẹ́ni tí ò bá máa mí nílẹ̀ Yorùbá ni ò sì ṣẹ̀ṣe tó bá yẹ pé ilẹ̀ Lárúbáwá ló ti fẹ́ lọ máa mí kó lọ máa mí bẹ́ẹ̀ ìwọ tó bá lè pààrọ̀ èdè ẹnu ẹ lọ́wọ́ iṣẹ́ oníṣẹ̀ṣe ẹ̀yin babaláwo ìyá nífà ẹ má tàgì ìṣẹ̀ṣe mẹ́ẹ̀sìn mọ́ ó jura wọn lọ ìṣẹ̀ṣe ò kì í ṣe ẹ̀sìn black men blasphemy ní kẹ́ ẹ mọ̀ pé ìṣẹ̀ṣe ní ẹ̀sìn it is you ìwọ gbẹ̀ngàn ló jẹ́ ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe àti àwa ò ṣe é yà àfi tó bá lè yà ara rẹ kúrò tó bá lè yọ omi àtẹ̀jẹ̀ ara rẹ kúrò ló fi lè yọ ìṣẹ̀ṣe kúrò ní ara rẹ o ò lè yọ ìṣẹ̀ṣe kúrò ní ara rẹ níwọ̀n ìgbà tí omi àtẹ̀jẹ̀ ara rẹ bá ṣe ń bẹ lára rẹ ti ń ṣiṣẹ́ torí wípé omi tí ń bẹ lórílẹ̀ wa ìṣẹ̀ṣe ni omi tẹ́ ẹ̀ ń mu kànga tẹ́ ẹ̀ ń gbẹ gbogbo ìpátá ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe ó jẹ́ nǹkan tó jẹ́ tó kó gbogbo àwọn ìran kọ̀ọ̀kan pọ̀ báyìí là ń ṣe lé wa èèwọ̀ bòmí ni Lárúbáwá náà sọ bẹ́ẹ̀ àwọn náà ní lànà adá tó wáyé jẹ́ ìlànà adá èdè ti Lárúbáwá ní Arab nìyẹn kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn àbí òsì ẹ̀sìn báyìí là ń ṣe lé wa èèwọ̀ bòmí ni bá a ti ṣe lẹ̀ Yorùbá yàtọ̀ sí bá a ti ṣe ní Asia bá a ti ṣe lẹ̀ Yorùbá yàtọ̀ sí bí wọ́n ti ṣe ní Europe ó yàtọ̀ sí bí wọ́n ti ṣe ní British land bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ wípé a yàtọ̀ síra wa kọ́lọ̀ wa àwọ̀ wa yàtọ̀ síra wọn tọ́ǹgì wa yàtọ̀ síra wọn kò sí bó ṣe lè gbé èbó tó bó ṣe lè sọ English tó o bá sọ yóò yàtọ̀ sí tẹni tó ní gẹ́gẹ́gẹ́gẹ́ torí pé àjẹbí ni wọ́n bí wa mọ́ ni ìdí èyí ìṣẹ̀ṣe ó jìnnà pátápátá sí ní tán pè ní ẹ̀sìn ẹ má jẹ́ ká fi wéra wọn mọ́ ìṣẹ̀ṣe ó define ìtàjẹ́ ó define who you are ẹni tó bá ti wá sọ identity ẹ̀ nù which is ìṣẹ̀ṣe tó sọnù mi ìwà mọ́ bó ṣe fẹ́ ríra rẹ̀ yé padà ìdí nìyẹn tá a fi ní lọ síwájú lórílẹ̀‐èdè tàwọn torí pé a ti sọ ìṣẹ̀ṣe wa identity wa ti sọnù ètò jẹ́ kí China wọn progress ni pé wọn ò sọ identity wọn nù wọn ò sọ ìṣẹ̀ṣe wọn nù Amẹ́ríkà ò sọ ìṣẹ̀ṣe ẹ̀ nù ìdí ló fi jẹ́ pé tẹ́ bá lọ báńkì lónìí súùtù táì òní ẹ̀ ń wọ́ káàkiri èyí tí wọ́n colonize ní mọ́ ìṣẹ̀ṣe ti Amẹ́ríkà ti British ti US àwọn English nìyẹn ìṣẹ̀ṣe tí wọ́n ní pé bá lọ sí òde òkú súùtù wọn wà shirt and trouser bá lọ sóde èkó mọ shirt and trouser ni bá lọ ọ́fíìsì náà lọ bí iṣẹ́ wọn ó wọ súùtù wọn àti shirt and trouser wọn ni ìṣẹ̀ṣe wọn nìyẹn ìlànà tí wọn nìyẹn identity tí wọn nìyẹn àwa nílẹ̀ Yorùbá lágbá identity oní identity tó fi jẹ́ pé àwa ti wá àlẹ́ múra bí mo ṣe múra ẹ̀ á là wà corporate ẹ̀tẹ́ bá ti lé wọ́n bùbá àti ṣòkòtò pẹ̀lú ìfìlà tí mo wọ̀ yìí wọ́n ní ọ̀wà corporate wọ́n ní kò wà official àwa làwọn wà official dress yàtọ̀ sí event dress Amẹ́ríkà gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n ò ní official dress yàtọ̀ sí event dress ìmúra tí wọ́n nìyẹn bẹ́ẹ̀ náà ní China bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn ìlú tó kù ìdí ni ẹ̀dá bá pè ní culture ambassador culture ambassador kò kì í múra bí àwọn míì yóò múra bí culture rẹ̀ yẹn náà ní àṣà àti ìṣe rẹ̀ yẹn náà ní òmò ìgbé lárugẹ lóòótọ́ ayé ti wọnú ayé a ti wọnú ara wa Yorùbá ti múra bí ọmọ òyìnbó náà múra bí ọmọ Yorùbá láwọn eré àti wọn ṣùgbọ́n tá à ń gbìyànjú àti sọ fúnra wa ni pé ẹ má fi nǹkan ní nǹkan borí ti yín mọ́lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ nílò síwájú tẹ́ ẹ bá fi nǹkan ní nǹkan borí ti yín mọ́lẹ̀ tí yín ò ní gbé rí mọ́ ó lè wà ní British kó o ní oní citizen àlàásì máa wà ń bẹ́ẹ̀ wọ́n sì jẹ́ ọmọ ẹ pé kì í sọ́kọ̀ lúwa o ó kàn wá lúwa fún níwèé ni o ìyẹn ni láti sọ wípé
ìṣe wa ìṣe tá a bí wa mọ́ tí jẹ́ ìṣẹ̀ṣe ìṣe ìṣẹ̀ṣe ìṣe ìṣe tí a bá tí a ń ṣe ìyẹn ni pé tá a bí wa mọ́ naturality tó lódùmarè dá wa mọ́ ká má fi ṣeré ká mú ní ọ̀kúnkúndùn títí nígbà míì ìtẹ́tù láǹfààní àti ìpàdé mi lórí ètò ìtàgbẹ́ ní àpàdé ọmọ Yorùbá àwọn ọmọdé ọlá ní èkejì pààrọ̀ ló kọ́ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú.